الحمد Wọ́n ti bèèrè yìí. Now, oníbẹ̀rẹ̀ sọ pé what is the meaning of wearing designer niqab with chain? Alhamdulillah. Ìbéèrè tẹ́ ṣe nípa pé ṣá lè gbowó lọ́dọ̀ ṣẹbọ láti fi kọ́ mọ́ṣáláṣí kọ̀tọ́ kágbà. Kódà kìí ṣe pé kọ́ mọ́ṣáláṣí lásán àti kọ́ mọ́ṣáláṣí tán. Ọ̀ṣẹbọ wọn fún wa lówó pé ká fi ra tiles sí mọ́ṣáláṣí àgbọ̀dọ̀gba. Ó fún wa lówó ká fi kọ́ mọ́ṣáláṣí àgbọ̀dọ̀gba. Bóòlù ṣíṣe wá ta àwọn mùsùlùmí débi kó wọ̀ ṣẹbọ lẹ́gbàá láti fi máa kọ́ mọ́ṣáláṣí. Olú ẹlẹ́dàá wa kò sí lẹ́tọ̀ọ́ àwọn mùsùlùmí ló máa ń kọ́ mọ́ṣáláṣí. Kìí ṣe lẹ́bọ la fẹ́ kọ́, mọ́ṣáláṣí la fẹ́ kọ́. Wọ́n nígbà tá a sọ pé Ànábì sallallahu alaihi wasallam kìí sọ̀rọ̀ fẹ́nu. Síbẹ̀ náà làwọn hadith Ànábì sallallahu alaihi wasallam gbogbo ọ̀rọ̀ tí Ànábì bá ń sọ náà ládé. Kìí ṣe Al-Qur'an gangan la tún sọ ń bẹ̀rù torí pé Al-Qur'an ó jíṣẹ́ Olúwa ti ṣe fíran ni. Gbogbo ọ̀rọ̀ tí Ànábì sọ pátá nínú súnà rẹ̀ kìí ṣe fẹ́nu ló fi sọ. Òun náà ló wá ń tọ́ka sí pé wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha. Ìdí nu tó fi jẹ́ pé ẹni tó bá lọ́wọ́ ní hadith Ànábì sallallahu alaihi wasallam fi ṣe kankan kò lè jẹ́ mùsùlùmí. Nítorí pé kìí sọ̀rọ̀ ara rẹ̀ ni ọ̀rọ̀ tó lù wá fi ránṣẹ́ sí. Tí wọ́n sọ pé hadith bákan méjì ni. Hadithun qudsi àti hadithun nabawi. Hadithun qudsi àti ìtumọ̀ àti gbólóhùn àtọ̀dọ̀ Allah ti wá gẹ́gẹ́ bí Al-Qur'an. Ìyàtọ̀ tó kàn láàrin rẹ̀ àti Al-Qur'an òun náà ní pé òun yìí ṣe mu'jiza. Bákan náà wọ́n yìí kà nínú salat. Al-Qur'an mu'jiza ni wọ́n sì máa ń ké nínú salat. Ṣùgbọ́n hadithun qudsi àti túmọ̀ àti gbólóhùn àtọ̀dọ̀ Allah ti wá wọ́n yìí kà nínú salat kìí sì ṣe mu'jiza. Hadithun nabawi àtọ̀dọ̀ Allah ní túmọ̀ rẹ̀ ti wá, Ànábì ló ní gbólóhùn rẹ̀. Ìtumọ̀ rẹ̀ àtọ̀dọ̀ Allah ló ti wá, àmọ́ gbólóhùn tí wọ́n fi sọ tà Ànábì kò sí fẹ́nu bẹ́ẹ̀. Torí ẹ̀ ó kubi tó sàásì wọ́n tó ní kò sí tọ́kọ̀ pẹ̀lú hadith. Ó ní hadith kí lè fẹ́ fi ṣe ọ̀dájú pọ̀rọ̀ gan. Ó túmọ̀ sí pé ẹni tó sọ kò ronú, kò sí ronú pàtúbọ̀tán rẹ̀. Wọ́n ní àwọn ń bẹ lẹ́yìn imam, àwọn fẹ́ ké suratul Fatiha. Ìgbà wo làwọn ò ké? Kò síbi tó fi ṣẹ̀rí àti bẹ imam kó dákẹ́ fún ọ. Ìwọlá láti ṣe tọ́mà ti ṣe ara rẹ̀. Òfin ṣẹ̀rí àsọpọ̀ gbọ́dọ̀ ké Fatiha. Kò sì síbi tó ti sọ fún imam pé ibi tó ń bá ti ń ka kí ó sókè o dákẹ́ kí wọ́n lè bá ké tí wọ́n kò sí. Dídákẹ́ tí imam máa ń dákẹ́ lẹ́yìn ìgbà tó bá ké ó tán kó tó rò kó rò. Èsì kí wọ́n ní kó dákẹ́ fún máàmù rárá. Sàhábé ní mo sọ Ànábì sallallahu alaihi wasallam pé tí wọ́n bá ka kí ó tán níbi tí wọ́n ti máa ń ka kí ó jákè wọ́n máa ń dákẹ́ díẹ̀ kí wọ́n tó rò kó. Ànábì ọ̀dà kẹ́kẹ́ nìkan kan lè ka Fatiha. Ìwọlá láti ṣe tọ́ ma bó ṣe ké Fatiha rẹ̀. Nígbà tá a bẹ̀rẹ̀ sọ́lá ìmáàmù ṣe du'aul istiftah tí ẹ lè gùn kí ètí wo ṣe ó kúrú ó tètè ka Fatiha rẹ̀. Ó ti mọ̀ pé ìmáàmù yìí báyìí ìgbà míì tó bá ké Fatiha tán ó lè rọra lọ díẹ̀ kó tó ké nǹkan kan. Ó tètè lo àǹfààní yẹn
ó ké Fatiha rẹ̀ kì í dákẹ́ rárá àfi tó bá fẹ́ rúkú ọwọ́ ọgbà tó fi dákẹ́ ọ̀hún ó ké Fatiha rẹ̀. Ìmáàmù yìí kò tiẹ̀ ní dákẹ́ rárá kó tó rúkú, kò sáyè kankan ju pé tó bá ti ké Fatiha tiẹ̀ tán lọ ìgbà tó ń bá dẹnu lé súrà kan tí ń kà lẹ́yìn rẹ̀ ìwọ súré ké Fatiha tiẹ̀ kò sí tó burú mbẹ̀. Eléyìí jẹ́ bó ṣe jẹ́. Wọ́n nígbà tá a sọ pé kò sí èsì táwọn wá fún ìbéèrè yòówù tá a lè rí nínú Al-Qur'an àti Sunnah. Oníbèrè wa sọ pé tá a sọ pé nínú Al-Qur'an nígbà tí èsì pọ̀ sùn a sọ pé nínú Al-Qur'an àti Sunnah kò sí tó ń wá èsì fún nínú Islam tó lè rí nínú Al-Qur'an àti Sunnah. Awi níbi àti dìde wọn ti já àbẹ́rẹ́ nǹkan mẹ́rin kò sí èsì tó ń wá fún ìbéèrè kan tó lè rí nínú Al-Qur'an àti Sunnah. tó máa sọ pé nínú Al-Qur'an náà tí kìí sì ṣẹni tí ń tako Sunnah ó ti kó Al-Qur'an náà sínú torí pé Al-Qur'an náà sọ pé wa ma atakumur rasulu fakhudhuhu wa ma nahakum anhu fantahu. Gbogbo ntànàbí mú wá fún yẹn gbà gbogbo ntọ́kọ̀ fún yẹn pàtì. Torí ẹ̀ kò síbòsílẹ̀ sọ pé mọ̀ ń tẹ̀lé Al-Qur'an tó máa tako Sunnah tó jẹ́ pọ̀ ń tẹ̀lé Al-Qur'an ọ̀ tẹ̀lé Al-Qur'an. tó ọ̀pọ̀lọpọ̀ àwọn òpùrọ́pọ̀ láwùjọ tiwa wọn Al-Qur'an nìkan bóòlù sí lè tẹ̀lé Al-Qur'an nìkan Al-Qur'an sì ní ká tẹ̀lé Sunnah. tó túmọ̀ sí polo do burúkú tó fẹ́ sí àwọn èèyàn lọ́nà ni ọ. wọ́n ní àwọn gbọ́ ọlá tí ń bẹ fún kápẹ́ Suratul Kahf lọ́jọ́ Jumu'ah. wọ́n ní sí èèyàn á lè máa ké lẹ́yìn Salatul Maghrib kọ́lá yọ̀ jẹ́ tiẹ̀ kò lè jẹ́ tiẹ̀ ọjọ́ Jumu'ah kìí sòru As-Sabt. tóòrùn bá ti wọ̀ láti wọ òru As-Sabt ntí wọ́n ní kó fi wẹ̀ ló ń gbé mu. àbẹ́rẹ́ nǹkan mẹ́ wọ́n ní kó kà láàárọ̀ wọ́n á kà lálẹ́ As-Sabt. tó o bá kà lálẹ́ Jumu'ah gan kìí ṣe tí wọ́n bẹ̀ ọ́nù bí kò yẹ kó òrùn wọ̀ lọ́jọ́ Al-Khamis lọ́jọ́ wọn ka Suratul Kahf wọn ò fi lẹ́yìn bẹ̀ ọ́ ìtàn ní kó kà ọjọ́ Jumu'ah. ọjọ́ máa ń bẹ̀rẹ̀ tí al-fajr bá ti yọ ó máa ń tán tóòrùn bá ti wọ̀. wọ́n ní kéèyàn máa rọ̀gbọ̀kú sórí ọwọ́ rẹ̀ òsì sọ́dà kò sí tó burú ń bẹ̀ tọ́wọ́ rẹ̀ òsì ọba ti sí lẹ́yìn rẹ̀ ọkàn rọ̀gbọ̀kú sórí ọwọ́ rẹ̀ òsì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọwọ́ òsì ń kọ̀ tayọ ọwọ́ ọ̀tún bó ti ṣe rọ̀gbọ̀kú ni kò sí tó burú ń bẹ̀ àmọ́ o ti sọ ọwọ́ òsì sẹ́yìn ìjókòó àwọn ẹni tó lu abínú sí ni ọgbọ́dọ̀ sí ẹni pé táwọn èèyàn bá jókòó ètò wọ́pọ̀ jù ni pé ọwọ́ òsì yẹn òní wọ́n rọ̀gbọ̀kú lé tó bá pọ̀ rọ̀gbọ̀kú sórí ọwọ́ ọ̀tún kò burú tó bá rọ̀gbọ̀kú sórí ọwọ́ méjèèjì kò burú lẹ́yìn rẹ̀ àmọ́ ọwọ́ òsì lẹ́yìn rẹ̀ ìjókòó àwọn ẹni tó lu abínú sí i. wọ́n ní obìnrin tó jẹ́ pé ó ti máa la pé gbogbo ìgbà tó bá ní ìbálòpọ̀ pẹ̀lú ọkọ rẹ̀ tayammum ní ọmọ sí ẹbí léèrè ṣé jojúmọ́ ló tútù mú jojúmọ́ ló ní tó fi lè gbómi kaná àbí ṣètọ́ nìkan ti bẹ̀rẹ̀ sí ní lù ọ́ torí pé àwọn ṣayatín wọn lágbára tí wọ́n bá ti rí pé sọ̀rọ̀ alẹ̀ fáwọn agbára wọn máa hàn tẹ́yìn ọba sọ̀rọ̀ alẹ̀ fún àwọn ọ̀lẹ́ tí wọ́n ti gẹ̀ẹ́tì rẹ̀ ń gbogbo gbà pé tẹ̀yẹ́mú ọ̀dà máa wẹ̀ ìgbà tí kò sí ìdíwọ́ kan fún ọ láti wẹ̀ tẹ̀yẹ́mú kò lè gbé ìjọsìn àṣedànù lásán ló ń ṣe kò sì ní dáa kọjá mùsùlùmí lóbìnrin kò sọ̀rọ̀ alẹ̀ fún ṣẹ̀tán tó fi wá jẹ́ni tí ń ṣẹ̀sìn láṣedànù eléyìí jẹ́ bó ṣe jẹ́. wọ́n lẹ́ni tó pera rẹ̀ ní mùsùlùmí tó ní kò sí jíjẹ́ hajj olódo lélẹ́yìn ọ̀yẹ́ kọjá ìpẹ́ dájókòó ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn olódo burúkú lélẹ́yìn nítorí pé bó la ti fẹ́ bẹ̀rẹ̀ fún olódo burúkú ni
ẹni tó sì jẹ́ oògùn odó òun náà ní ká kọ́ lẹ́kọ̀ọ́ kí ẹ sì ká lù ó asàlàyé ẹ̀sìn fún asàlàyé ẹ̀sìn fún bẹ́ẹ̀ oko nísìngbé torí pé àti bá ń gbóko kò sí àtọ̀ láàrin rẹ̀ àti ẹni tí ń gbénu sàárè tó bẹ́ẹ̀ làdíث Ànábì sọ wà nù hadith tí Imam al-Bukhari gbé jáde nínú al-Adab al-Mufrad ẹni tí ń gbé ahérépò bí ẹni tí ń gbé sàárè kí ló fà àwọn olùmọ̀ sọ pé torí pé oríire ó dúdú òní nímọ̀ nípa ẹ̀sìn sẹ́mi pé ní àwọn ahérépò èyí tí ibi tí wọ́n bá ti ráàánú gbà òórùn máa ń yọ ọ́nbẹ̀ lẹ́ẹ̀kan lọ́dún ẹ̀kan lọ́dún lolùmọ̀ ẹ̀sìn ọlọ́ọ̀bẹ̀ tó ti ṣàlàyé ẹ̀sìn fún wa ahérépò ni o téèyàn mẹ́wàá bá ń gbé ahérépò èèyàn méjì ni ó tún dá ẹ̀kan lọ́dún lolùmọ̀ wá o èèyàn méjì nu mẹ́wàá ni ó dá ṣé irú ẹni tá a wù ó lè jọ́kan náà méjèèjì ó lè má jẹ́ bẹ́ẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé ẹni tí ń gbé ahérépò bí ẹni tí ń gbé sàárè kò ní nímà máa kó orí ńlá lólu á ṣe fún wa tábàwà mi tá ti ń ṣàlàyé ẹ̀sìn fún wa tá ti ń láǹfààní àti máa gbọ́ ọ̀tẹ̀lé gbígbọ́ ní síwájú ohun tí ẹ̀ gbọ́ torí di eléyìí báyìí àmọ́ tó bá gbé gbòòrò ní gbé ní tí wọ́n sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sórí ẹrù gan ó bùkátà kẹ́ ẹ ṣe nǹkan tí ó pọ̀ tí ó fi wá máa tí wọ́n ń pè ní Islam kí tiẹ̀ ní jẹ́ Islam gan ọ̀kan nínú rẹ̀ ní hajj wọ́n á ní kò sínú Islam téèyàn bá ṣe nǹkaàrò nǹkan tí ń bẹ nínú Islam lẹ́yìn tá a ti ṣàlàyé fún tó wá pọ̀ láti gbà yóò di kèfèrí li'annahu ankara amran ma'luman min ad-din bid-darura nǹkan tí ò ṣe máma nínú ẹ̀sìn lọ sọ pé kò sí o bí ká pé oòrùn lòórùn jẹ́ sẹ́nìkan sọ pé kò sí ti ń jẹ́ oòrùn àfi ká sọ pé orí eléyìí ọmọ pé ẹ má bá àsìkò yìí jẹ́ pẹ̀lú ẹ lẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́. wọ́n ní ọmọ ẹ̀gbọ́n bàbá wọn ọkùnrin lọ ọmọ àbúrò bàbá wọn ọkùnrin lọ àwọn sì jóbìn àwọn jọ máa tẹ̀gbọ́n tàbúrò àwọn máa ń bójú sọ́tọ̀ káwọn ọmọ ẹ̀gbọ́n bàbá wọn àwọn ọmọ àbúrò bàbá wọn ikú ọmọ arójú àwọn ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríyà mọ̀lẹ́bí nìyẹn o àmọ́ mọ̀lẹ́bí tí ṣẹ̀ríyà kọ̀kọ̀ kẹfẹ́ra yín torí ẹ̀ wọn àgbọ́dọ̀ rójú rẹ̀ o sì gbọ́dọ̀ jókòó pẹ̀lú wọn kẹ́ máa dọ́wẹ̀kẹ́ ìwọ kan òun kan ẹ gbọ́dọ̀ wà lábẹ́ òrùlé kan torí pé àjòjì lọ́jẹ́ sí ọ lágbọn pẹ́ lè fẹ́ra yín ẹ̀ lè fẹ́ra yín tẹ́lẹ̀ ìjẹ́bù tó ṣe jẹ́ wọ́n náà ṣe sọ̀látul Maghrib rákẹ́lẹ́ kẹta àwọn àwọn arántí ka Fatiha mẹ́ bó wá ní ẹ̀ ní Maghrib ẹ̀ tún Maghrib yẹn ṣe nítorí pé ìtọ́tọ́gba jù òun náà ní hadithi Ubadah ibn Samit radiyallahu anhu tánà ní la salata liman lam yaqra bi ummil kitab ẹni tó bá ṣe sọ̀láàtì tó kí Fatiha kò ní sọ̀lá àfi tó wá pé ńgbà tẹ́ dé sí rúkú lẹ báyìí mà kò burú àbí gbà tẹ́ dé sí ó kú fẹ̀rẹ̀ tí wọ́n rúkú lẹ dé ààyè tó wà kò lè gbà kíka Fatiha kò tó sí tó burú mbẹ àmọ́ yìí wà wọ́n lò ké abọ́nká nyáwó ni lọ́ fọwọ́ ra kù òun wọ ẹni tí ń lọ wọ ẹni tí ń bọ̀ ìmáàmù wa rúkú òní ó ti rúkú ni ẹ kò ní rúkú yóò máa dúró di ọ rákà yẹn ó tún mọ́ wa torí ká lómi kan ṣe sọ láti ní ọkàn rẹ̀ ò sí mbẹ̀ tó nítorí de eléyìí ó tún mọ́ wa. wọ́n ní hijab táwọn obìnrin wọ̀ kí Allah kó san wọ́n lẹ́san rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n fún àwọn obìnrin tí wọ́n wọ hijab tó ń tẹ̀lé àṣẹ Allah ẹ̀ lè fi wọ́n wé àwọn obìnrin tí èsì bẹ́ẹ̀ wàláhì wọ́n pa òfin Allah mọ́ eléyìí tó fi pa wọ́n àwọ̀ pé lásìkò tó rú mú
òru tún máa mú àwọn lékún sí ti ètí mú aráyé yòókù nígbà táwọn bá wá hijab, ṣùgbọ́n wọ́n ń ṣe sẹ́sìn fún Allah azza wa jal. Allah ò sì ní dùn yín ládàá rẹ̀, nítorí pé gbogbo tẹ́ bá ti ṣe àtọkùnrin àtobìnrin tẹ́ máa ń ṣe pẹ̀lú ẹ̀mí pẹ́sìn lẹ́ ń ṣe ẹ̀ní pàdánù rẹ̀. ẹ sátìjọ́ jẹ́ pé ẹ̀ ń ṣe níbàámu pẹ̀lú sunnah nabi Muhammad sallallahu alayhi wa sallam. wáyé o, àwọn àṣàkáṣà tí wọ́n ń gbé wọ hijab ó pè fún pé ká pàkíyèsí, nítorí pé àwọn ẹni tó pọ̀ béèrè o, ìdí tá a fi gbà fún ọkùn kà lẹ́yìn tá a ti ló tó òun náà ni ọmọ tí wọ́n kàn sí. ọmọ tó kàn sí ni pé ó burú bàjẹ́ débi pé àwọn obìnrin tó yẹ kó tún jáwò kọ́sì fáwọn obìnrin míì láwùjọ, èyí tí wọ́n dára sí nǹkan làwọn náà ń gbé wọ̀. ó tún wá burú débi wípé tí wọ́n bá wọ ìjáàbù tí wọ́n dára sí o, wọ́n tún wá fi chéènì sọ́rùn, yóò tún hàn. ó tún wá lè jẹ́ pé ẹni tó ṣe bẹ́ẹ̀ tún bojú. sẹ́wọ̀n pé gbogbo nǹkan yẹn àwọn nǹkan tó takora wọn ni. kí ni tó máa ìjáàbù kan? aṣọ tá a wọ̀ tá a fi gbọ́sọ̀ pamọ́. ọ̀ṣọ́ méjì ló wà fọ́mọnìyàn: ọ̀ṣọ́ ara, ọ̀ṣọ́ aṣọ. ara wa bóyá a ṣe dá wa ọ̀ṣọ́ ni, aṣọ tá a wọ̀ lókè ara wa ọ̀ṣọ́ ni. Islam wa ní ẹ̀yin obìnrin o, tẹ́yin ọba ti jáde lé o, ẹ tún wá gbé aṣọ kan lórí ọ̀ṣọ́ méjèèjì, tọ́kanu méjèèjì òfin ní hàn sẹ́ni tí ọ̀bẹ lẹ́tọ̀ọ́ sí. ìtumọ̀ hijabu ni. tó bá jẹ́ pé èyí táwa la gbé wọ̀ lórí àwọn ọ̀ṣọ́ yìí ọ̀ṣọ́ lò náà, ó náà tún pè fún ká tún gbé ìjáàbù mi wọlé. ó bani lọ́kàn jẹ́ tí wọ́n bá ṣẹ̀sìn kí wọ́n ṣẹ̀sìn sàǹsàn yàtọ̀ sẹ́ni tó fẹ́ ṣẹ̀sìn olùwàpọ̀mọ́jà ṣẹ̀sìn. wọ́n ti gbà pé bó ṣe fẹ́ máa múra ní ọ̀nà tí Islam ní kò múra tó bá jáde, kí là ń tún dára sí. àwọn lárúbáwá báwò tí lárúbáwá ní kò mọ wà wò kọ́sì àbófin tí sẹ̀rí àmúwá ọ̀dà ìwọ́n tẹ̀lé lárúbáwá tako tí wọ́n sọ pé torí pé lárúbáwá ti tako lárúbáwá báwò. ebi tá à ń sọ lẹ́ẹ̀kan náà pé Islam wà fún gbogbo èèyàn ní. ìwọ́n bá mọ̀ ń pẹ̀ ẹ̀sìn, ṣé Islam sọ pé má ṣe wáàsí fún lárúbáwá torí pé lárúbáwá lò? kò sì túmọ̀ sí pé nígbà tó ti jẹ́ lárúbáwá wọn gbogbo tó bá ṣe dọ́gba. kò sì túmọ̀ sí pé nígbà tí wọ́n ti jẹ́ lárúbáwá gbogbo tó bá ṣe ò lè dọ́gba. torí wọ́n bani lọ́kàn jẹ́. ó dàbí ìgbà táwọn obìnrin wọ́n ń wọ hijab, àwọn míì ò tí wọ́n pọ̀ wọ́n ń wọ hijab yẹn pé wọ́n ń torí pọ́kọ wọn òun ló ní kí wọ́n máa wọ̀ wọ́n wọ́ lè là. ìgbà tí wọ́n wọ̀ wọ́n wá ń rí i pé ó dàbí ìgbà tí ìjáàbù ń sọ àwọn ẹni yẹpẹrẹ. ó ń jẹ́ káwọn máa jọ ẹni tó lọ school rí, after all graduate làwọn. so and as a graduate àbí òye wa, so ó yẹ kó jẹ́ pé ìmúra àwọn ó kilẹ̀. tó ló tó máa wọ jìlbáàbù tí wọ́n yẹ ẹ rí i pé ìjọ dára sí ni. so omi tó bá tiẹ̀ wọ jìlbáàbù tí wọ́n dára sí yóò rí i pé yọwọ́ ta, ó tún yẹsẹ̀ ta, ó sì bójú. ojú gan-an tí ẹ̀wọ̀n á ń bò tẹ yọwọ́ ta ẹ ti fi kọ́ lójú náà hàn. Islam ọ̀gbà tẹ̀sí bẹ́ẹ̀. omi ọwọ́ jìlbáàbù tó yẹ pé wọ́n ṣe bọ́tìnì sí sideways bó ṣe lọ sílẹ̀ nù. tó bá yọ lérò wóró ọdún ẹ̀ mọ́ àwọn ká ṣé jìlbáàbù lélẹ́yìí àbẹ̀wò. táǹtí ń dúpẹ́ fún Allah wípé irú hijabu Ìbàdàn ó ti ń yí padà sẹ́yìn mọ hijabu torí pé àwọn ẹni tí ń ṣẹ̀sìn ó ti kó àyípadà bá. ẹnìkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yọ́ wọlé sótò wá fi ìbòjú sótò. èmi ọmọ àwọn òpin kí leléyìí kí n tó rẹ́ni ṣàlàyé fún mi ọpẹ́.
so ìgbà táwọn ọmọ ti ń sẹ̀sìn wọn alhamdulillah alhamdulillah tó ń bá ti kọjá pàbàdàn tó wọ́n rí ọba ọmọ dúpẹ́ fún Allah pé nǹkan ti yí padà nǹkan ti yí padà so àfijọ́ kẹta wa kọjá mọ́kàn rí bọ́tìnì báyìí sideways kí lè léyìí kùmà ṣé mo pé màmá kan ní sọ fún mi ní Ìbàdàn yìí náà ó ní gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ tẹ̀ ń ṣe táwọn ọmọ wa yí padà wọn ò lẹ́nu tí wọ́n fi sọ fún wa o ó ní wàláhì àwa náà yí padà wàláhì àwa ó ní tẹ́lẹ̀ àwọn ò lè wọ́n jìlbà léèsì àwọn làwọn wọ̀ làwọn fi bòjú sí àmọ́ torí àwọn ọmọ yìí àwọn náà tí wọ́n jìlbà ẹ dákun lọ́nà tí wò lérò màmá rẹ̀ ń kẹ́kọ̀ọ́ lára rẹ̀ sọ́tún ẹ̀kọ́ bàjẹ́ ẹ̀rọ kí n jẹ́ tí màmá náà bá tún ti rí pé tó ń dára sí pé àṣẹ nǹkan kan náà gbogbo ẹ̀ torí di eléyìí ẹ̀yin ń yí àwọn màmá padà lọ́nà tẹ̀ lérò màmá ò ní fẹ́ gbọ́ lẹ́nu rẹ̀ tààrà wípé ọ̀ ń kọ̀rẹ́tì àwọn àmọ́ wọ́n yí padà níjọ́ tí wọ́n bá ti wá di pé ìwọ táwọn wò kọ́ sí náà ló tún ti ń dára sí wọ́n padà sí ti tẹ́lẹ̀ tó ń ṣe torí ẹ dákun torí ti Allah ẹni tó bá fẹ́ ṣẹ̀sìn kó ṣẹ̀sìn ládàá ńlá ń bẹ́ẹ̀ tẹ́yìn bá sì dúró tì ẹ̀rí pẹ́lú ní ọmọ kọ́sẹ̀ yín lọ́nà tẹ́yìn gan ọmọ àmọ́ tó tẹ́yìn bá jẹ́ pé ẹsẹ̀ kan ní ẹ̀sìn ẹsẹ̀ kan lóde ẹ bẹ̀sìn jẹ́ fẹ́ lómi ìtọ́fẹ́ sí torí di eléyìí báyìí Allahu à ń bẹ̀ àwọn obìnrin tá ń ṣe nítorí tí Allah ọmọ dùn wọn ládàá rẹ̀ láyé àti lọ́la gbẹ̀ndàl kìyàmù àwọn obìnrin tó sì jẹ́ pé wọ́n ń ṣe ọkàn wọn ò tí balẹ̀ Olúwa dákun bá wa fọkàn wọn balẹ̀ àwọn obìnrin tó ń ṣe tó pa àwọn kan ní ṣì wọn lọ́nà Olúwa dákun àtẹni tí ń ṣì wọn lọ́nà àtàwọn náà bá wa fọ̀nà mọ́ gbogbo wọn Olúwa Ẹlẹ́dàá kó tún gbogbo wa ṣe subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.